Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ní láìpẹ́ yìí àwọn yóò tún bẹ̀rẹ̀ láti fi ojú ṣùnùkùn wo owó oṣù tí àwọn òṣìṣẹ́ ọba lórílẹ̀-èdè Nàìjíríà ń gbà ẹgbẹ̀rún lọ́nà 70 náírà 70,000 naira tá a mọ̀ sí minimum wage, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú àtẹ̀jáde kan èyí tí ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí ààrẹ ilẹ̀ yìí ìyún Bọ́lá Tinubu ọ̀gbẹ́ni Fẹ́mi Gbàjàbíàmílà tó sọ ọ̀rọ̀ náà níbi ètò kan èyí tó wáyé nílùú Àbújá lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ṣe lálàyé wípé lótìítọ́ lódodo ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí akitiyan àwọn òṣìṣẹ́ àti ọ̀wọ́n gógó oúnjẹ tó fi mọ́ bí nǹkan ti le taitai lásìkò tá a wà yìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ní àwọn mọ̀ wípé owó ọ̀hún kò tó nǹkan kan mọ́ o, bẹ́ẹ̀ rèé kò ká nǹkan kan láti rà ní ọjà mọ́, nítorí bí nǹkan ti wọ́n òun náà ni ó tún jẹ́ kí owó ilé ní sísan kó wọ́n gógó fún àwọn òṣìṣẹ́ èyí tó ń gbé nílé mẹ̀rẹ́ǹtì. Gẹ́gẹ́ bí Fẹ́mi Gbàjàbíàmílà ti sọ, ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń gbé ìgbésẹ̀ láti tún ọ̀rọ̀ owó ọ̀hún gbé yẹ̀wò. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú ọdún 2024 òun náà ni ààrẹ Bọ́lá Tinubu buwọ́ lù ú láti bẹ̀rẹ̀ sí ní máa san owó àwọn òṣìṣẹ́ èyí tó kéré jùlọ tá a mọ̀ sí minimum wage, léyìí tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà 70 náírà 70,000 naira kúrò ní ẹgbẹ̀rún lọ́nà 30 náírà 30,000 naira. Bákan náà tó tún wà nínú òfin wípé wọn yóò máa gbé owó ọ̀hún yẹ̀wò ní ọdún mẹ́ta mẹ́ta yàtọ̀ sí ọdún márùn-ún èyí tí òfin Nàìjíríà fi sí tẹ́lẹ̀, nítorí bí ẹyẹ bá ti lọ òun là á sọ̀kò rẹ̀. Gbàjàbíàmílà wá ní wàyí o, láìpẹ́ láì jìnnà ààrẹ Bọ́lá Tinubu tó ń ti àwọn ìgbìmọ̀ ìṣàkóso tó fi mọ́ alákòóso tó ń rí sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí àtolórí àwọn òṣìṣẹ́ gbogbo wọn yóò jókòó yí tábìlì pò láti wo iye tí wọ́n gbé owó náà sí, èyí tí ó tura fún àwọn òṣìṣẹ́ tí ó sì lè jẹ́ kí ara ó tù wọ́n pẹ̀sẹ̀ láti lọ bí iṣẹ́ àti láti padà wálé tó ń ti àwọn mọ̀lẹ́bí wọn. Ó wá rọ àwọn òṣìṣẹ́ ọ̀hún láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu, nítorí kó dáhùn lójú ní ìgbẹ̀yìngbẹ̀yìn gbogbo wọn pátá ni ó padà rẹ́rìn ayọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Gómìnà tẹ́lẹ̀ rí tó jẹ́ alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike tó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú PDP òun mà ló ti bá gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú náà sọ̀rọ̀ wípé kí wọ́n múra kí wọ́n gbáradì láti lè gba ìjọba lọ́dún 2027, wípé kì í ṣe wípé ìjókòó tẹ̀tẹ̀rẹ̀ nínú ẹsẹ̀ sórí tábìlì àti kí wọ́n jókòó sínú ọyẹ́ ni yóò gbé ìjọba wá bá wọn. Ó ní ohun tá a bá jìyà fún òun ní pọ́ lọ́wọ́ ẹni tí sì ń le koko dọjọ́ alẹ́ o. Nípa ìdí èyí kí gbogbo wọn gbáradì láti ṣiṣẹ́ takuntakun bí ìjọba bí ó ṣe dé ọwọ́ wọn lọ́dún 2027. Nyesom Wike èyí tó sọ̀rọ̀ yìí níbi ìpàdé náà eléyìí tó wáyé nílùú Àbújá lọ́sẹ̀ yìí ló ti rawọ́ rasẹ̀ tí gbogbo àwọn ọmọ oyè tó fẹ́ díje dupò láti ṣiṣẹ́ wọn délẹ̀ dáadáa, láti woro sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀, ìletò sí ìletò, ìlú sí ìlú, kódà kí wọ́n máa ya ojúlé sí ojúlé wò láti lè polongo ìyìnrere ẹgbẹ́ òṣèlú PDP tó ń ti àwọn ìpinnu tuntun àti àwọn ìlànà èyí tó dáa èyí tí ẹgbẹ́ òṣèlú náà tó ní fún ará ìlú. Ó ló dáhùn lójú nípa ṣíṣe yìí tí wọ́n sì ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní agbára yóò dé padà sí wọn lọ́wọ́. Ó ní ṣùgbọ́n kí wọ́n máa retí wípé ibi tí ọká bá jókòó sí lóúnjẹ rẹ̀ yóò ti wá bá a. Ó ní ènìyàn ní ẹgbẹ́ àwọn tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP wọn kì í ṣe ọká o. Nípa èyí wọ́n nílò láti jáde ṣiṣẹ́ dáadáa kí wọ́n fà á sọ́tún lù ú sósì kó tó di wípé agbára ọ̀hún yóò bọ́ sí wọn lọ́wọ́ nínú ètò ìbò ọdún 2027. Lákòótán nínú ọ̀rọ̀ tí Nyesom Wike sọ, ó ní bí wọ́n bá wò ó dáadáa wọn yóò rí wípé àwọn àyípadà àtúntò rere
ó ti ń dé bá ẹgbẹ́ òṣèlú PDP léyìí tó fi hàn wípé ẹgbẹ́ òṣèlú náà ó ti ní àwọn ìlànà àti ètò rere fún orílẹ̀-èdè Nàìjíríà àti fún àwọn tó kù tó jẹ́ olótìítọ́ nínú ẹgbẹ́ òṣèlú náà. Ó sì ṣe ìkìlọ̀ wípé kí wọ́n jìnnà sí jíjẹra ẹni lẹ́yìn ẹsẹ̀ àti àwọn tó ní lọ́kàn wípé kówókówó ní ti ń bẹ lọ́kàn wọn tí wọ́n sì ṣe nǹkan kan láti lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà kó dúró. Ó ní kí wọ́n jìnnà kí wọ́n sì gbèrò búburú ọ̀hún kúrò ní ọkàn pé wọ́n ní ìpinnu rere fún ẹgbẹ́ òṣèlú PDP, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Nyesom Wike jáde nínú ọ̀sẹ̀ yìí níbi ìpàdé ọ̀hún èyí tí wọ́n ṣe nílùú Àbújá tí ṣolú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Iléeṣẹ́ ìfọ epo Dangote tuntun mú ẹ̀dínwó bá iye tí wọ́n máa ta jálá epo bẹntiróòlù báyìí pẹ̀lú $50 èyí tí wọ́n tún yọ kúrò nínú owó epo náà. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀sẹ̀ kan ó lé díẹ̀ sẹ́yìn níléeṣẹ́ ìfọ epo Dangote ń ló kéde yíyọ owó kúrò lórí owó epo náà tí í ṣe $70 $70 pẹ̀lú èyí tó tún kéde rẹ̀ nínú ọ̀sẹ̀ yìí $50. Láàárín ọ̀sẹ̀ méjì ní ẹ̀dínwó èyí tó lé ní $100 ló ti dé bá iye tí wọ́n ń ta jálá epo ní orílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún èyí tó ti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ tòun ti alukoro fún iléeṣẹ́ epo Dangote eyín ọ̀gbẹ́ni Anthony Chijena èyí tó sọ̀rọ̀ náà. Anthony Chijena sọ wípé bí ẹyẹ bá ti lọ báyìí náà là ń sọ̀kò rẹ̀. Ó ní bí ẹ̀dínwó bá ti ń bá iye tí wọ́n ń ra jálá epo rọ̀bì láti ilẹ̀ òkèèrè àti ní orílẹ̀-èdè yìí, ẹ̀dínwó yóò máa dé bá iye tí wọ́n máa ta jálá epo bẹtiróòlù tòun ti dísù nítorí ìtura ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Òun ni akọ̀mọ̀nà èyí tó ń bẹ lóòkun àyà iléeṣẹ́ ìfọ epo Dangote ọ̀hún. Wàyí o, wọ́n ní iye tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ta jálá epo bẹtiróòlù báyìí káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà, òun ni wọ́n ti gbé wá sí $1,125 yàtọ̀ sí iye tí wọ́n tà tẹ́lẹ̀. Wọ́n wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo káàkiri láti tẹ̀lé ìlànà tuntun ọ̀hún kí wọ́n lè mọ̀ wípé ìtura ó ti ń dé bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ wa Nàìjíríà Central Bank of Nigeria CBN òun ló ti pa láṣẹ fún gbogbo àwọn ilé ìfowópamọ́ èyí tó jẹ́ kéréje tó ń bẹ ní abẹ́ wọn tó fi mọ́ gbogbo àwọn ẹ̀ka èyí tó ń rí sí ọ̀rọ̀ owó ní orílẹ̀-èdè Nàìjíríà láti mú kọ́kọ́rọ́ tòun ti àgádágodo kí wọ́n ti àpò ìṣúná owó àwọn ènìyàn kan èyí tí wọ́n gbà lérò wípé wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí, èyí tí àwọn agbésùmọ̀mí àwọn oníṣẹ́ ibi jàǹdùkú tí wọ́n ń lo àpòwó wọn láti máa fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn àti ní ilẹ̀ òkèrè sí orílẹ̀-èdè Nàìjíríà. Àṣẹ ọ̀hún èyí tó wá láti ilé ìfowópamọ́ CBN ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí tẹ̀lé ìlànà àti ìgbésẹ̀ èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n gbé o, tòun ti bí wọ́n ṣe fi orúkọ àwọn alátìlẹyìn tó ń ṣe àtìlẹyìn fún àwọn agbésùmọ̀mí, àwọn tí wọ́n lùlù ẹ máa jó lọ a wà lẹ́yìn yín fún àwọn agbésùmọ̀mí tí wọ́n fi orúkọ wọn léde. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí ní ilé-iṣẹ́ ìjọba kan láti orílẹ̀-èdè Amẹ́ríkà USA ni wọ́n fi orúkọ àwọn tí wọ́n ṣe agbátẹrù àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi orúkọ wọn léde, tí orúkọ àwọn ènìyàn kan ní orílẹ̀-èdè yìí tó sì ń bẹ orílẹ̀-èdè Iraq, orílẹ̀-èdè Syria àti àwọn yòókù tó ń bẹ níbẹ̀. Bákan náà ni ìjọba àpapọ̀ ilẹ̀ yìí sọ wípé ohun tó bá ti yá kan kì í pẹ́ o, kò sí ìsinmi fún oníṣẹ́ ibi, làwọn náà gbé ìgbésẹ̀ láti mọ̀ lótìtọ́ lódodo. Wàyí o, ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ wa Nàìjíríà CBN tún fi orúkọ díẹ̀ nínú àwọn oníṣẹ́ ibi ọ̀hún èyí tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ agbódegbà, bákan náà ni wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí pẹ̀lú bí àwọn oníṣẹ́ ibi náà ṣe ń lo àpò àpamọ́wọ́ owó wọn láti máa fi gba owó lọ́wọ́ ìjọba tàbí ará ìlú. Àwọn ènìyàn 6 náà èyí tí ilé ìfowópamọ́ ilẹ̀ wa fi orúkọ wọn léde, òun náà láti rí
Mukhtar Mohammed Adamu. Bákan náà Babangida Mohammed Adamu àti Abdullahi Umar Usman, láti rí Ibrahim Abubakar, àti rí Adamu Siroma tóun ti Yakubu Ogirima Ibrahim. Àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ti fi orúkọ wọn léde tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí sì sọ wípé àwọn yóò fi ọwọ́ òfin gbé wọn, ṣùgbọ́n àpòwó wọn kí wọ́n kọ́kọ́ tì í ní àgádágodo. Lákòótán, nínú ìròyìn wa fún ti tòní, ìyàwó gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti èdè Yorùbá ọkùnrin nì Nafisat Ọláìyá tí jẹ́ ìyàwó Akin Ọláìyá tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun mà ló ti padà sọ̀rọ̀ nínú fọ́nrán kan èyí tó fi léde lórí ẹ̀sùn tí ọkọ rẹ̀ Akin Ọláìyá tó fi kàn án wípé lẹ́yìn oṣù péréte tí wọ́n ṣe ìgbéyàwó ni Nafisat dédé kó ẹrù kúrò nínú ilé láìsídìí kan àbí kejì, tí Akin Ọláìyá ní gbogbo akitiyan láti rí Nafisat bá sọ̀rọ̀ ló já sí pàbó síwájú kó tó padà la ẹnu rẹ̀ sọ fún òun wípé ìgbéyàwó náà àwọn fẹ́ kí wọ́n fi gígùn, kí oníkálukú kó kún gàrí kí wọ́n sì lọ lọ́tọ̀ọ̀tọ̀ láìsí ẹ̀sùn tàbí ìdí kan pàtó, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Akin Ọláìyá fi léde nínú ọ̀sẹ̀ yìí. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan èyí ló kọ sẹ́lòmíì. Nafisat tí ṣe ìyàwó Akin Ọláìyá tẹ́lẹ̀ rí síwájú kí wọ́n tó pín gàrí padà sọ̀rọ̀ wípé kò ju oṣù bíi 3 lẹ́yìn tí àwọn ṣe ìgbéyàwó lòun ti bẹ̀rẹ̀ sí ní fi ojú winá ọ̀pọ̀lọpọ̀ wàhálà ìdààmú. Ó ní ìgbájú kẹ́ríkẹ́rì báyìí ní lójoojúmọ́. Ó ní ńṣe ní ṣe òun bí ọmọ tí ò ní nǹkan kan, tí kò ní ará, tí kò léèyàn. Ó lé Akin Ọláìyá ní àwọn ìwà búburú lọ́wọ́ léyìí tí ò ṣe sọ síta. Ó ní kódà bó bá jẹ́ ẹrú ni ọmọ èèyàn jẹ́, kò gbọdọ̀ ṣe ìwà yìí, kò gbọdọ̀ wú sí ó lé Akin Ọláìyá kò bìkítà, bẹ́ẹ̀ rèé kò náání nǹkan kan rárá. Ó ní ojoojúmọ́ gbàgbós gìrìrìkọ́ òun ní ìgbájú ìgbámú ló ń bá wọlé fún òun. Ó ní nípa ìdí èyí ó ló sunwọ̀n kóun firúfẹ́ ìgbéyàwó bẹ́ẹ̀ sílẹ̀ láyọ̀ òun àlàáfíà kó tó di pé wọ́n ba ẹwà ara òun jẹ́, kó tó di pé ìgbájú ìgbámú ó sọ òun di èrò ọ̀run. Ó ní ìdí rèé tí òun fi kó kúrò nínú ilé Akin Ọláìyá tó sì ti sọ fún gbogbo àwọn ènìyàn wípé kò sí ìfẹ́ kankan mọ́ láàrin òun àti Akin Ọláìyá. Oníkálukú ti pín gàrí tí wọ́n ti lọ lọ́tọ̀ọ̀tọ̀. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún èmi nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé wàhálà ìdààmú ní kàn wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited